Mo ní àwa obìnrin sọ jàǹkànjàǹkàn méjì nù nínú àwùjọ wa. Let's celebrate them. Tope Oshoba ọ̀run rè o. Beautiful, sonorous, gentle soul, gentle voice in theatre industry. Ìrora tó ń bẹ nínú ayé obìnrin ò mà ló ń kà mà ní. Ìrora tí ń bẹ nínú ayé obìnrin ò ló ń kà. Ọmọ Balúwa Ṣeun Adébóyè mi la tọ́kùn. Mo ṣíwájú àwọn obìnrin, wọ́n ṣìpẹ̀ fún wa, ẹ̀yin ọkùnrin ẹ má worry. Saint Janet ó di gbére o. Jàǹkàn nínú àwa obìnrin tó ń forí là, ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ sí ní máa bú. Ṣé ẹ mọ ohun tó là kọjá nínú ayé ẹ̀? Obìnrin gba oríṣiríṣi ìdájọ́ nínú ayé obìnrin. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ ni, kì í ṣe ẹlẹ́ṣẹ̀, orin kan kúkọ ló ń kọ, orin kìíní kan ló ń kọ. Ṣé ìwà àti Ọlọ́run ẹdìjọ dúró, ẹdìjọ sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni títí di ọjọ́ ikú yẹn? Ẹ mọ ipò tó wà. Ẹ yé ṣe ìdájọ́, especially ẹ yé ṣe ìdájọ́ obìnrin. Àwọn ọkùnrin bẹ̀rẹ̀ pé ṣé kí wọ́n máa ṣe ìdájọ́ ọkùnrin. Ẹ̀yin ọkùnrin, ètò yìí máa tì yín lẹ́yìn gan ni, ètò yìí tì yín lẹ́yìn gan ni. Ibi tí mo ti bẹ̀rẹ̀ yẹn lẹ́yìn ní láìkì, nítorí wípé àṣà wa, àkóso wa, nídìí ìjọ, nídìí ohun gbogbo, wọ́n kàn na obìnrin lẹ́gba ni. Ìyẹn la ní pé ká já okùn tó ń so gbogbo wa mọ́lẹ̀ bí ìdè. Àní ẹ jẹ́ kí gbogbo ènìyàn ó free lábẹ́ ìṣàkóso Olódùmarè. Mo ṣá ń kà á fún yín ní ìjẹ́jọ́, mo ṣá ń sọ oríṣiríṣi àwọn ènìyàn tó jẹ́ wípé àdìjọ wọ́n jẹ́ pàtàkì nínú ìhìn rere. Mo ṣá ń kà wọ́n fún yín ní ìjẹ́jọ́. Ẹ̀yin náà dẹ̀ ń rí wípé obìnrin ṣe pàtàkì. Ṣá ti sọ̀rọ̀ nípa Esther ayaba ní ìjẹ́jọ́. À ń sọ̀rọ̀ nípa pàtàkì obìnrin. A dẹ̀ ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọkùnrin tí ò bá ti ṣètọ́jú aya rẹ̀, Ọlọ́run gbọ́, àṣedànù ní í ṣe o. Ṣùgbọ́n èmi máa tó àwọn ọkùnrin sọ́nà ní orí ètò yìí tí gbogbo àwọn ọkùnrin náà wọ́n á fi wá ní iye lórí lọ́wọ́ àwa obìnrin. Nítorí wípé ọkùnrin ohun tó ṣe pàtàkì ní ilé ayé àwa obìnrin. Ẹ wo bẹ́ẹ̀ bá àdọ́ obìnrin tẹ́ bá tọ́jú aya yín, ìgbà ẹ gangan lẹ́ ó gba ipò lórí lọ́wọ́ aya. Ṣé rí gbogbo àwọn ìgò tọkùnrin lò, ó kàn máa gbé èèyàn bọ́lẹ́lẹ̀ ni. Ẹ tẹ́ jẹ́ ká gbàgbé nípa ìyàwó sọ́kọ. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nínú wípé ẹni tó jù ẹ lọ àtẹni tó jù lọ. Tó o bá ń jájú mẹ́ni tó jù lọ ní gbogbo ìgbà, tó o ṣá ń jájú mẹ́ni tó jù lọ, tó o ṣá ń kanra mẹ́ni tó jù lọ, tó o ṣá ń ṣépè fún sórí nígbà tó wá máa dá padà fún ẹ wà láì ò ní wọ́n tán. Nítorí wípé nígbà tí ènìyàn bá ń fi ìkorò hànyàn ní gbogbo ìgbà, ó máa ń já gbogbo ìrẹ̀lẹ̀, gbogbo ọ̀wọ̀, ohun gbogbo ó máa ń já dànù ni. Tí a bá wá bu ọlá fún ara wa nínú ìdílé, tí ọkùnrin bu ọlá fún aya, ṣe rí bọ̀wọ̀ fún ọkọ rẹ, orí lọkọ rẹ, automatic ni. Àwa ti gbà ẹ má jẹ́ ń pèlépè, ṣùgbọ́n àbùjọ ni a ti gbà nínú ọgbà Édẹ́nì. Lọ́dọ̀ rẹ̀ ni ọkàn rẹ̀ yóò máa fà sí. Ṣùgbọ́n tí ọkùnrin bá fi lè jẹ́ kí ìfẹ́ yẹn ó já dànù, tí ọwọ́ obìnrin bá bà ọ́, gbogbo fùlẹ́ńgẹ́ wàá mọ̀ wípé agbára tí a gbé fún obìnrin nínú ẹ̀rín, nínú àwàdà, nínú ète, nínú kódà a wá kó ìfẹ́ yẹn wá nínú rẹ̀ ni ọkùnrin á ti ṣubú gbirigidi àti ṣèdìde rẹ̀ yóò sì le. Àwa ń fi àsìkò yìí pé gbogbo àwọn obìnrin tó ń tọ́ ọmọ, gbogbo ẹ̀yin òbí tẹ́ ń tọ́ ọmọ, tẹ́ ń kọ́ ọmọbìnrin ní ẹ̀kọ́ ilé ọkọ, ẹ máa kọ́ àwọn ọmọkùnrin yín ní ẹ̀kọ́ ìgbéyàwó bá a ṣe tọ́jú obìnrin. Tá a bá ti ń fi èrò inú wa gẹ́gẹ́ bí fámílì ọkọ, fámílì ni wa, tá a bá ti fi ń ṣe kankan kan mọ́ àwọn ìyàwó, ohun tí yóò gbẹ̀yìn rẹ̀ kò dá o. Ẹ wá rí wípé ìbànújẹ́ tóbìnrin yẹn bí ń tí ni. A ti kú ònú ẹbí yín, ṣùgbọ́n ìbànújẹ́ tí yín títí ayérayé ni, especially tó bá la ẹ̀mí lọ. Mo ní àwa obìnrin sọ jàǹkànjàǹkàn méjì nù nínú àwùjọ wa. Let's celebrate them. Mi ò celebrate àwọn méjèèjì rí nígbà tí wọ́n wà láyé. Mo dẹ̀ ń dúró de ọjọ́ tí wọ́n tẹ̀ celebrate Tope Oshoba torí mo like ẹ̀ gan. Mi ò hate Saint Janet o at all. Kódà èmi ò kí ń condemn èèyàn. Mo ṣe ń sọ pé tó bá ti ń condemn ẹ̀, ṣé ìwọ ti pé níwájú Olúwa ni? Ṣé orí ọ̀pọ̀lọpọ̀ ni àwa ò kà sí tá a máa rò wípé àwọn eléyìí àánú ẹlẹ́ṣẹ̀ ni wọ́n, àwọn eléyìí wọn ìjámọ̀ kankan, ṣùgbọ́n níwájú Ọlọ́run bàbàrà, nítorí pé ohun tó ń ṣe tó ń rí yẹn ó kàn ń ṣe for fun. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ní àárín òun àti Ọlọ́run ó dúró ju ìwọ borí bọ́rùn lọ, ó kàn borí tó pẹ́pẹ́pẹ́ níwájú ọ̀tá. Gbogbo ètò tó ń ṣe ní church pátápátá ló ń bá wọn péjọ, ṣùgbọ́n ó kàn wúlẹ̀ ń fi ẹnu rẹ̀ ló fi ń bu ọlá fún Ọlọ́run.
ọkàn rẹ jìnnà sí, ìwà rẹ jìnnà sí, ìṣerere rẹ jìnnà sí, ohun gbogbo tó ń ṣe láyé rẹ ló jìnnà sí. Emmanuel Ìṣọ̀lá Òrùbọ̀dé àti gbogbo èèyàn ọ̀rẹ́ mi lórí TikTok àti ní ìkànnì Ìrì FM, Facebook àti níbi gbogbo tá a wà. You are welcome to the program with Ọmọbalúwa Ṣeun Adébóyè Àbẹ̀kẹ́. Tope Oshoba ọ̀run rẹ̀ o. Beautiful, sonorous, gentle soul, gentle voice in theatre industry. Ṣé mọ̀ pé mi náà wà ní Tampan. Ṣé bí wọ́n ṣe celebrate Tope Oshoba àti St. Janet rẹ̀ yìí. Ó ti ń jà rìnrìn àti ń gbọ́ oríṣiríṣi Tope Oshoba. Wọ́n padà sọ̀rọ̀ rẹ̀ nígbà tí mo bá rí gbogbo ohun tí mo fẹ́ rí tán lórí tó lọ ní Facebook o. Ọmọbalúwa Ṣeun Adébóyè gbẹngbẹ ni mo dúró o. Mo láyà bí ìpọ́nrin. Nítorí olódodo tó bá láyà yóò sọ wípé lẹ́yìn ikú sàréè ni ká sọ òdodo ká kú, ó yá jù ká purọ́ ká wà láàyè lọ.